أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. adúpẹ́ fún Ọlọ́run. alhamdulillah. àwa tọrọ gẹ́gẹ́ fún gbogbo àwùjọ Ọlọ́run tán ti ṣípò padà ọbẹ̀ látẹ̀rí ànábì wa Adam alayhi salatu wa salam. tẹ̀rí ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. wal muslimin wal muslimat wal mu'minina wal mu'minat. gbàtí gbogbo àgbà lókun Ọlọ́run bá mójúkò láì fi wọn. àmín. ọ̀ láì ní sí ìwọ Ọlọ́run. àmín. gbogbo àyẹ̀ni ẹ̀tẹ́ ń bẹ lẹ́yìn Ọlọ́run bá fi sọ̀rọ̀ sọ. àmín. wọ́n lábẹ́ aká anágúnná ẹni rẹ̀. àmín. olùsọ ẹ̀sọ́ ògbó aláàpọ̀. àmín. ọ̀ọ́lá jẹ́ kan oṣù rẹ̀. àmín. afa Abdulbasit. naam. ọ̀rọ̀ wa àbí ìbánisọ̀rọ̀ wa yóò dá lérí pé ìjẹ́ oúnjẹ kírísítẹ́nì ó jẹ́tọ̀ fún mùsùlùmí. Allah. ǹjẹ́ oúnjẹ kírísítẹ́nì àbí oúnjẹ júù sọ jẹ́ aláàlí fún mùsùlùmí sọ́tọ̀ kí mùsùlùmí jẹ oúnjẹ yìí ìgbà wọn bá gbé oúnjẹ yìí fún wọn ìdá ìgbà wọn bá ń kómọ ni ìgbà wọn bá ń ṣèyàwó àbí ìgbà wọn bá ń sọdún àbí ìgbà wọn bá ń ṣayẹyẹ tí wọn bá gbé fún mùsùlùmí tí mùsùlùmí sì gbà sọ́tọ̀ kó jẹ àbí ọ̀tọ̀ kó jẹ kí Ọlọ́run bá sọ ní Al-Qur'an Karim Ọlọ́run bá a sọ̀rọ̀ lérí ẹnu Al-Qur'an Karim nínú Suratu Maida chapter 5 verse 4 and 5 lọ́lọ́wọ́ bá ti bá a sọ̀rọ̀ lérí ẹ̀. yasalunaka maza uhilla lahum qul uhilla lakum tayyibatun wa ma alamtum min jawahiri mukallibina. Naam. تعلمونهن مما علمكم الله. نعم. فكلوا مما أمسكنا عليكم واذكروا اسم الله عليه واتقوا الله إن الله سريع الحساب. afa Abdulbasit. Naam. torí pé oríṣiríṣi ọ̀rọ̀ ni ó ti máa lọ lérí pé bóyá bí kírísítẹ́nì bá gbóúnjẹ fún yẹn ẹ̀ gbọ́dọ̀ jẹ́ ara àpá kan tí ó fọwọ́ sí oríṣiríṣi ọ̀rọ̀ yóò ti máa lọ pé bí kírísítẹ́nì bá gbóúnjẹ fún yẹn jẹ́ ara àpá kan tí ó fọwọ́ sí. nínú Suratu Maida chapter 5 yasalunaka maza uhilla lahum. verse 4 and 5 lọ́rọ̀ tí ń bá a sọ̀rọ̀ báyìí. yasalunaka maza uhilla lahum. wọ́n tó bá ní Kùránì létí Kùránì yẹn ní translation gbé kọ́ ọmọ tẹ̀lé wa lọ́kọ́ gbọ́n tọ́lọ́wọ́ bá sọ náà ní Kùránì kẹ́yìn. yasalunaka maza uhilla lahum. wọ́n tí fóònù rẹ tó ní Kùránì tí translation sì ń bẹ́ẹ̀ máa fọ́lọ̀ wa lérí tá à ń sọ yìí. yasalunaka maza uhilla lahum. eléyìí á jẹ́ ká mọ̀ pé ní bá gbóúnjẹ fún ọ sọ́yọ́ kọ́ jáde kọ́ ọ̀yọ́ kọ́ jẹ́. yasalunaka maza uhilla lahum. Ọlọ́run á sọ pé ìwà ní Muhammad sallallahu alayhi wa sallam. alihulamahu warasatul anbiya anbiya. ìgbà tí ò sí Muhammad mọ́ yìí. sallallahu alayhi wa sallam. wọ́n ní wọ́n ń dájú kọ ìwà àfáà Kùránì ń dájú kọ ìmáàmù yẹ́sì àlùjá. yasalunaka maza uhilla lahum. Kùránì wọ́n ń dájú kọ ìwọ olórí ilé. yasalunaka maza uhilla lahum. Kùránì wọ́n ń dájú kọ ìwọ olórí ìjọ. yasalunaka maza uhilla lahum. ó nígbà bá a béèrè lọ́wọ́ rẹ̀ nípa tó jẹ́ ẹ̀tọ́ fún wọn. yasalunaka maza uhilla lahum. ó nígbà táwọn ta ni ọmọ da tọmọ ta ni kò mọ da o ta ni kò mọ dàjẹ́ ta ni kò mọ jẹ́ lélẹ́rí àwọn ta ni kò jẹ́ ìmọ̀mù lélẹ́rí àwọn ta ni kò jẹ́ ustaṣu lélẹ́rí àwọn ta ni kò jẹ́ àfà lélẹ́rí gbà wọ́n bá béèrè lọ́wọ́ rẹ̀ nípa tó jẹ́ ẹ̀tọ́ fún wọn. yasalunaka maza uhilla lahum. má bọ̀. kul uhilla lakum tayyibatun. ó ní gbogbo nǹkan mọ́ sọ fún wọn pé lọ́jà tó fún wọn. kul uhilla lakum tayyibatun. kí ni ìtọ́mọ́ ni táwọn ọlọ́wọ́n bá fẹ́. kul uhilla lakum tayyibatun. kí ni ìtọ́mọ́ ni tá a ṣe lẹ́tọ̀ fún kul yín. uhilla lakum tayyibatun. kí ni ìtọ́mọ́ ni tá a ní kẹ́ ẹ máa jẹ. kul uhilla lakum tayyibatun. kí ni ìtọ́mọ́ ni tá a ní kẹ́ ẹ máa súnmọ́. kul uhilla lakum tayyibatun. má bọ̀. wa ma alamtum minan jawahiri mukallibina. Allahu akbar. Allahu akbar. wa ma alamtum minan jawahiri mukallibina. Ọlọ́run tó wá jẹ́ ká mọ̀ pé ẹ̀rí àwọn míì ń bẹ
tí wọ́n máa kórìíra báyà ń tí ẹranko pa wá fún wọn. وما علمت من الجوارح مكلبين. àbí ń tí ẹyẹ pa wá fún wọn àbí ń tí ajá pa wá fún wọn. وما علمت من الجوارح مكلبين. àṣé kéèyàn máa fi ajá dẹ̀gbẹ́ àṣẹ tọ́lọ́wọ́ bá nífẹ̀ẹ́ sí. àṣé kéèyàn máa gbé ẹyẹ bí ayé kò tọ́ àbáwọn ẹyẹ míì tí wọ́n lè pa nǹkan nínú gbómìnà bá gbé wọn lọ ìgbẹ́ àṣẹ tọ́lọ́wọ́ bá nífẹ̀ẹ́ sí. وما علمت من الجوارح مكلبين. ọlọ́ni àti àwọn ẹranko tí ó ṣe pa nǹkan. من الجوارح مكلبين. tẹ́tí wá kọ́ wọn lẹ́kọ̀ọ́. تعلمونهن مما علمكم الله. ẹ ti kọ́ wọn lẹ́kọ̀ọ́ bí wọ́n ṣe máa pa nǹkan gẹ́gẹ́ bá àwọn ọmọ ṣe fi mọ̀ yín. تعلمونهن مما علمكم الله. torí Ọlọ́run bá yanjú ọ̀rọ̀ yìí bẹ̀. ara àwọn tí wọ́n kọ́ ajábájá ṣe ń báyàn sùn. تعلمونهن مما علمكم الله. ara àwọn tí wọ́n kọ́ ẹṣin bẹ́ẹ̀ ṣe ń báyàn sùn. تعلمونهن مما علمكم الله. ara àwọn tí wọ́n kọ́ ejò tí wọ́n ń sin ejò bẹ́jọ ṣe ń níyàn lá. تعلمونهن مما علمكم الله. Ọlọ́run ní kíkọ́ tá a sọ yìí ní kíkọ́ táwọn Ọlọ́run bá fi mọ̀ yín kẹsẹ̀ pé. تعلمونهن مما علمكم الله. tírénì tá a sọ tírénì pé bí ó ṣe máa pa nǹkan ẹran ìgbẹ́ wá fún yín kẹsẹ̀ pé bí ó ṣe máa bá èèyàn sùn. تعلمونهن مما علمكم الله. má bọ̀. فكلوا مما أمسكنا عليكم. Ọlọ́run nígbà tí ajá yín tẹ́ múlẹ̀ ẹgbẹ́ yìí tó bá pa ẹran wá fún yín. فكلوا مما أمسكنا عليكم. àbí ẹyẹ tẹ́ ẹ ti tírénì tó wá lọ pa nǹkan wá fún yín. فكلوا مما أمسكنا عليكم. abẹ́rẹ́ míì náà tẹ́ ẹ ti wá kọ́ ní kíkọ́ táwọn Ọlọ́run bá fi mọ̀ yín tó wá lè pa nǹkan wá fún yín. فكلوا مما أمسكنا عليكم. Ọlọ́run ti ń pa wá fún yín ẹ jẹ́ nù ẹ̀. فكلوا مما أمسكنا عليكم. ẹ mú jẹ́nù ẹ̀ fáwọn ará yín jẹ́nù ẹ̀. فكلوا مما أمسكنا عليكم. afábìlì básítì àṣewọ̀ tó bá wá fún jẹ́nù ẹ̀ yìí máa kó ìyá pé ntajà pa àbí ntẹ́yẹ pa àbí ntí ẹranko mi pa má ti gbé fún ọ àwọn Ọlọ́run bá ẹ̀tọ́ ní fún yín kẹjẹ. فكلوا مما أمسكنا عليكم واذكروا اسم الله عليه. Ọlọ́run ní kẹ́ tó wá jẹ́ ẹ wá dá okọ̀ àwọn Ọlọ́run ọba sí ẹ kó wá sí. واذكروا اسم الله عليه. nínú Sūratu Maryam Ọlọ́run ní sọ eléyìí o. واذكروا اسم الله عليه. chapter 5 واذكروا اسم الله verse 4 and 5 láti ń bá a sọ̀rọ̀ sọ̀rọ̀ báyìí. واذكروا اسم الله عليه واتقوا الله إن الله سريع الحساب. Ọlọ́run ní ẹ páyà Ọlọ́run. واتقوا الله. ìbẹ̀wò Ọlọ́run ọba ló ṣe kókó. إن الله سريع الحساب. torí àwọn Ọlọ́run ọba tẹ́ ń wò yìí àwọn la yára jù lẹ́ni tí wọ́n ṣe sí o. واتقوا الله إن الله سريع الحساب. ìpáyà Ọlọ́run ọba ni ò ní jẹ́ kéèyàn tírénì àjàbájọ́ ṣe máa báyàn sùn. ìpáyà Ọlọ́run ọba ni ò ní jẹ́ tírénì ẹ̀sìn bẹ́ẹ̀ ṣe máa báyàn sùn. ìpáyà Ọlọ́run ọba ni ò ní jẹ́ tírénì ejò bí ó ṣe máa san ọ̀tá rẹ àbí ó ṣe máa san aráalé rẹ. ìpáyà Ọlọ́run ọba ni ò ní jẹ́ tírénì àwọn ẹranko ìsọ́nà tí ọ̀dà. Ọlọ́run ní ìpáyà Ọlọ́run ọba واتقوا الله إن الله سريع torí الحساب. pé Ọlọ́run ọba tẹ́ ń wò àyà rẹ tí máa ń ṣe sí o. اليوم náà àbí táwọn ọ̀gá tó wá dé. اليوم أحل لكم طيبة وطعامكم الذين أوتوا الكتاب حل لكم وطعامكم حل لهم. Ọlọ́run jẹ́ ká mọ̀ pé ìwọ ìmáàmù tí wọ́n wá bá mọ́ sọ̀rọ̀ fẹ́nu lórí pé wọ́n á bọ̀. اليوم ìwọ àfọ̀ tí wọ́n wá bá mọ́ sọ̀rọ̀ fẹ́nu lórí pé wọ́n á bọ̀. اليوم أحل ìwọ لكم ìtọ́sí tí wọ́n wá bá mọ́ طيبة. sọ̀rọ̀ fẹ́nu lórí pé wọ́n á bọ̀. اليوم أحل لكم طيبة. Ọlọ́run látòní lọ gbogbo ń tọ́ mọ́. اليوم أحل لكم طيبة. gbogbo ń tọ́ mọ́ àwọn Ọlọ́run bá ti sọ́dẹ̀ tán fún mi. اليوم أحل لكم طيبة. wọ́n Muhammad máa sọ fáwọn ẹrúsìn yẹn. اليوم أحل máa sọ fáwọn لكم ẹrúsìn àwọn Ọlọ́run tí wọ́n gbà fáwọn Ọlọ́run látara àwọn Muhammad. اليوم bẹ́ẹ̀ bá a sọ pé àlùhùlà máa ń. ووسط ìgbà tí ẹ wá الأنبياء. sí Muhammad mọ́ ẹ̀yin àfáàyìn lẹ́rọ́pọ̀ Muhammad. اليوم أحل لكم طيبة وطعام الذين أوتوا ẹ̀yin الكتاب. ìmáàmù ẹ̀yin lẹ́rọ́pọ̀ àwọn ànábì. اليوم
ẹ̀yin ustaasu ẹ̀yin lọ́wọ́ pa àwọn ànábì. al-yawma. ìwọ olórí ilé ìwọ lọ́wọ́ pa àwọn ànábì. al-yawma uhilla lakum. ìwọ olórí ìjọ ìwọ lọ́wọ́ pa àwọn ànábì. al-yawma uhilla lakum tayyibatun. àwọn tẹ ẹjọ́ lérí nígbà wọn bá yín tẹ́ ń bèrè lọ́wọ́ ẹ jẹ́ kó yé wọn pé látòyìn lọ àti al-yawma uhilla lakum tayyibatun wa ta'amul ladina utul kitaba hillun lakum. ọlọ́wọ́ ajé ká mọ̀ pé oúnjẹ àwọn kírísítẹ́nì ẹ̀tọ́ ni fún yín bá gbé fún yín jẹ. amúlẹ̀dínà utul kitaba hillun lakum. oúnjẹ àwọn Júù tó máa gbé fún yín jẹ. wàtò amúlẹ̀dínà utul kitaba. àwọn ọkùnrin ilé kéṣọ́ wà dísì. hillun lakum. kéṣọ́ wọn pé báyà àfa kan lọ́sọ̀. wàtò amúlẹ̀dínà utul kitaba. kéṣọ́ pẹ̀lú tí àkàlà ti rí ìkà. wàtò amúlẹ̀dínà utul kitaba hillun lakum. Al-Qur'ani tá ń lò Nàìjíríà wọn lò l'Amẹ́ríkà. Allah. èyí tí wọ́n lò l'Amẹ́ríkà ni wọ́n lò ní China. Allahu akbar. wọ́n ní tí wọ́n lò ní China wọ́n lò ní Russia. àtọ̀ wọ́n ní tí wọ́n lò ní UK òun lò South Africa. èyí tí wọ́n lò South Africa òun lò Kenya. Kùránì ó yàtọ̀ síra wọn. wàtò amúlẹ̀dínà utul kitaba hillun lakum. Yusuf Maida lọ́nà ti sọ̀rọ̀. al-yawma uhilla lakum tayyibatun wa ta'amul ladina utul kitaba bí kí sẹ́ẹ̀ bá gbóúnjẹ fún yẹn jẹ́. tẹ́ bá sè ní wọ́n bá gbóúnjẹ fún yẹn jẹ́. tẹ́ bá kó mọ́ máa gbóúnjẹ fún yẹn gbà yẹn jẹ́. tẹ́ bá ṣèyàwó máa gbóúnjẹ fún yẹn gbà yẹn jẹ́. tẹ́ bá sè ní wọ́n máa gbóúnjẹ fún yẹn gbà yẹn jẹ́. tẹ́ bá sọdún tẹ́ bá gbóúnjẹ fún yẹn gbà yẹn jẹ́ ọdún wọlé ní kábíyà àwọn sekuru yá ayọ̀ àlùkàfẹ́. kuliya ayyuhal kafiruna la a'budu ma ta'buduna wala antum a'buduna ma a'budu wala ana a'budu ma abadtum wala antum a'buduna ma a'budu lakum dinukum waliya din. tiwọn. lakum dinukum waliya din. tó máa pọ̀ lọ́wọ́ mẹ́ta lọ́kàn lóò ní bá wọn pé. lakum dinukum waliya din. tó bá ní ọlọ́run bàbá ọlọ́run ọmọ ọlọ́run ẹ̀mí mọ́ lóò ní bá wọn wí. lakum dinukum waliya din. tó bá ọlọ́run bímọ lónìí kò bímọ. lakum dinukum waliya din. bàbá lónìí kan ló bí ọlọ́run ẹnìkan kò bí. lakum dinukum waliya din. tó bá ń jó ṣọ́ọ̀ṣì lóò ní bá wọn jó. ya ayyuhal kafiruna. ìlọ́wọ́ dé má gbóúnjẹ fún ọgbà kọjá. wa ta'amul ladina utul kitaba hillun lahum. oúnjẹ wọn ẹ̀tọ́ ló jẹ́ fún ọ. wa ta'amukum tó bá ń sè ní wọn bá gbóúnjẹ fún ọ jẹ́. wa ta'amukum. tó bá ń kó mọ́ má gbóúnjẹ fún ọkọ jẹ́. wa ta'amukum hillun lahum. tó bá ń sa ayẹyẹ má gbóúnjẹ fún ọkọ jẹ́. wa ta'amul ladina utul kitaba. tó bá ń gbóúnjẹ fún ìtẹ́rù bá ń bọ̀ àti jẹ́. hillun lakum. dá ọkọ̀ ọlọ́run ọba sí. wa ta'amul ladina utul kitaba hillun lakum. torí ọlọ́run jẹ́ ká máa pé wí ó kọ òun ọlọ́run ọba sí. wàsíkù ismaila alayhi. ẹran tí ajá rẹ pa wá fún ọ. wàsíkù ismaila alayhi. ẹyẹ tó ọkọ rẹ bá ọlọ́run bá ṣe ní ọkọ tó bá pa ẹran wá fún ọ. wàsíkù ismaila alayhi. dá ọkọ àwọn ọlọ́run ọba sí. wàsíkù ismaila bí alayhi. sẹ́dẹ̀ bá gbóúnjẹ fún ọ tẹ́wù bá bá àti jẹun kó ọkọ ọlọ́run ọba sí. wàsíkù ismaila alayhi. bí jù àwọn jù bá gbóúnjẹ fún ọ lẹ́wù bá bá àti jẹun kó ọkọ ọlọ́run ọba sí. wàsíkù ismaila alayhi. ọlọ́run ló ṣe oúnjẹ wọn lẹ́tọ̀ọ́ fún ọ. wa ta'amul ladina utul kitaba hillun lakum. wa ta'amukum hillun lahum. ọlọ́run ni oúnjẹ tí yín náà wá jẹ̀tọ̀ fún wọn. wa ta'amukum hillun lahum. báyìí náà bá ń kó ọmọ ẹ fún wọn lóúnjẹ. wa ta'amukum hillun lahum. bẹ́ẹ̀ bá ń ṣèyàwó ẹ fún wọn lóúnjẹ. wa ta'amukum hillun lahum. bẹ́ẹ̀ bá ń ṣènáwó ẹ fẹ́ jọ lọ̀ wọ́n. wa ta'amukum hillun lahum. bẹ́ẹ̀ bá ń sọ ọdún ẹ fún wọn lóúnjẹ. wa ta'amukum hillun lahum. oṣù tó kan tí a pé káfíìrì ni wọ́n. wa ta'amukum hillun lahum. fún oúnjẹ lọ̀ wọ́n. ọlọ́run ló fi ìwọ mọ̀nà òun lọ sọ wọ́n náà àdúrà ni wọ́n máa gbà kọ́ lọ́ mọ́jọ sọnù ọmọ máa gbà àdúrà ni kọ́ lọ́ bá kọ́ fún àwọn mọ̀nà tó kọ̀ sẹ́ni tí ó lè sọnù kọ́ lọ́ máa sọ wọ́n nù ni. àmín. nídìí eléyìí oúnjẹ wọn ẹ̀tọ́ ló jẹ́ fún ọ. wa ta'amukum hillun lahum. ẹ bá fọ oúnjẹ lọ gbàgbà tàbá aráfà kan tó bá ní kọ́ mọ́jọ oúnjẹ wọn lọ sọ fún un pé ọlọ́run sọ ọ̀nà àdìpọ̀ al-yawma. ṣé àpọ̀ ọlọ́run bá ní ọdún. al-yawma hillun lahum. eléyìí sọ̀rọ̀ pàdísì lélẹ́yìí. al-yawma hillun lakum tayyibatun. àdísì yìí àwọn kan fọwọ́ sí àwọn kan fọwọ́ sí ọkọ̀ àlejò. al-yawma hillun lakum tayyibatun. bẹ́ẹ̀ bá yọ pé kùránì kan ní bẹ gbogbo àgbáyé. wa ta'amul ladina utul kitaba hillun lakum wa ta'amukum ètí bẹ́ẹ̀ Nàìjíríà ní bẹ China ètí bẹ China ní bẹ lamẹ́ríkà ètí bẹ lamẹ́ríkà ní bẹ Russia ètí bẹ Russia ní bẹ ní UK ètí bẹ UK ní bẹ ní South Africa ètí bẹ South Africa ní bẹ ní Ghana kùránì ó yàtọ̀ sí àwọn ẹ̀rọ sí kùránì Suratu Maida chapter 5 verse 4 and 5 ọlọ́run ọba ti jẹ́ ká mọ̀ pé ẹ má gbóúnjẹ fún ẹ̀tọ́ ni kò gbà kò jẹ́ wọn náà oúnjẹ tiẹ̀ náà jẹ́tọ̀ fún wọn kí ló dé táwọn àdúgbò pé káfíìrì ni wọ́n lákùn inú kan ẹ̀sìn wọn lò ní bá wọn ṣe
wọ́n máa ṣe tiẹ̀ ká máa ṣe tiwọn àmọ́ oúnjẹ wọn Ọlọ́run ló sọ dẹ̀tọ́ fún wa oúnjẹ Júù Ọlọ́run sọ dẹ̀tọ́ fún yín oúnjẹ tí wọ́n sọ dẹ̀tọ́ fún Júù oúnjẹ kírísítẹ́nì wọ́n sọ dẹ̀tọ́ fún yín oúnjẹ tí náà sọ dẹ̀tọ́ fún kírísítẹ́nì ó kọ́ lọ́ọ̀ ni ẹ pèsè ìbẹ̀rù bá ń bà yín láti jẹ pọ́kọ́ lọ́wọ́ bá sí. wàásù ismilaale wàtàkùnlá ìnàlá àṣẹrin ní sáà. ẹ bá ti jẹ́ kò sí tí ó ṣe yín tó pé Ọlọ́run ló sọ oúnjẹ wọn lẹ́tọ̀ọ́ fún wa ó sì ṣe ti àwọn lẹ́tọ̀ọ́ fún wọn kọ́nà bá kó gbàdúrà àjùbà sílẹ̀ ẹni èyí tá a sọ yìí kọ́nà já gbọ́ yé tó bá gbé tí ọ̀tún wọlé kó má gbà tòsí jáde kọ́ ọ lẹ́yìn sí Ọlọ́run gbogbo ẹ̀yin tẹ̀ ń ṣe àríyànjiyàn tẹ̀ ń sọ pé kò yẹ ká jẹ ká má jẹ ọ̀rọ̀ Ọlọ́run lélẹ́yìí Suratu Maida chapter 5 verse 4 and 5 Ọlọ́run ti bá a sọ̀rọ̀ nínú Al-Qur'ani Karim kò sọ̀rọ̀ kan tó tóbi tó wọ̀ Ọlọ́run kò sọ̀rọ̀ kan tó wúwo tọ̀rọ̀ Ọlọ́run lẹ́yìn ọ̀rọ̀ Ọlọ́run àtúfọ̀rọ̀ Ọlọ́run subhana rabbika rabbil amma yasifuna wa salamun alal mursalin walhamdulillahi rabbil alamin.